I just want to talk about this about Oluwo boy Wale rada. Wale, Wale, because the country over to die because a lot of people talk about balancing position of authority in Nigeria these days. They are just people to just where they have nothing. That can be olóṣèlú be very important person can come and gbé wọn sí position. Then how do you expect people like that come and misbehave? Kí ló wálé yẹn kó wá máa bú Yorùbá land kó wá máa sọ̀rọ̀ ṣàkàṣàkà nípa Yorùbá nípa a particular race torí ẹ̀sìn tán gbé wá láti ibì kan tó mọ anything nípa ẹ̀. Wálé is never a Muslim nor a Christian or anything. Canada bíbá yìí ni Wálé wà for years jẹ́ pé orí burúkú ló fọ́ Wálé ò níṣẹ́ náà ṣé ó níṣẹ́ tó ń ṣe ní Canada ó máa ń jalè kiri ní náà wọ́n ní wọ́n ń ṣodù ó lè ní Wálé ń jà kiri Wálé Olúwo yẹn kò níṣẹ́ kankan tó ń ṣe ní Canada bíbá yìí tó máa ń yà mí lẹ́nu táǹkà tó wá ń sọ̀rọ̀ máa kà máa wò ó ṣe Wálé náà lélẹ́yìí ó jẹ́ pé àwọn gbogbo orí Western Road ṣẹ́rídà mọ́ àwọn ibi tó máa ń rìn kiri kò nílé kò ní everything ìgbà tó ti lé kúrò nílé pẹ̀lú ọ̀dọ̀ obìnrin ló ń gbé náà tí yẹn lé kúrò nílé kò nílé ìbíyà kó máa sùn sínú mọ́tò kó máa sùn sílé ọ̀rẹ́ kiri bí Wálé ṣe ń ṣe nìyẹn náà Wálé got nothing gígọ́lọ̀ ní Wálé bí a kó máa wá àwọn obìnrin kiri àwọn ìyá táwọn láti Nàìjíríà yẹn kó máa lé wọn kiri kó máa bá wọn sùn nǹkan tó ń ṣe kiri nìyẹn kò ní ṣẹ̀mí tó ń ṣe Wálé has not the most highly irresponsible man lára àwọn tí ò wà responsible Canada Wálé is one of them ó jẹ́ number one ọ̀gá ni who is Wálé ó wá lọ sí Nàìjíríà wọ́n ti fi wọ́n ti lọ romance one woman yẹn ló introduce ẹ̀ sí Chief Abiola Ogundoyin àgbẹ̀gbẹ̀ orúkọ máa ìwó yẹn that was the man that tó mọ Wálé tó meet Wálé through woman yẹn tó fi di pé ó sọ pé ọmọ òwò lòun and it was not even he lied to the man pé òun wá láti ilé ọba mi rò pé wá láti ilé ọba kankan bí báyìí ti gbé lọ sí wo nìyẹn torí wọ́n bìlì máa yẹn bìlì pé wọ́n lè máa control ẹ̀ tó bá ti jọba tán wọ́n mọ̀ pé hooligans ni Wálé pé baba ńlá 419 is a thief ó dùbọ̀ ẹ̀ nínà kò sí nǹkan tó ń ṣe kó máa lu jìbìtì kiri títì ló ń ṣe kiri surely as the identity in Canada ni he has no identity here. So ó wá lọ compare rẹ̀ ó lọ ń fẹ́ máa stand shoulder to shoulder pẹ̀lú Ọọ̀ni of Ifẹ̀ even ká kọ́ yọ Ọọ̀ni kúrò ńbẹ̀ kó jẹ́ pé ẹni ìtàn lásán kó jẹ́ pé èèyàn tó wà ní position yẹn lásán gan Wálé ò lè stand there Wálé ò lè nu bàtà ẹni ìtàn ká yọ Ọọ̀ni kúrò ńbẹ̀ ká yọ position yẹn Wálé kò lè ju office boy fún Ọọ̀ni of Ifẹ̀ office boy tó bá ní kan wọ ordinary personality kó má sí status. He will just be an office boy errand boy ló máa jẹ́ sí Ọ̀jájá ó wá lọ ń compete ó lọ ń sọ̀rọ̀ torí pé wọ́n ti fi ẹ́ lọ jọba wọ́n gbé lọ sí Ìwó ó lọ ń jọba wọ́n lọ fi jọba wèrè kan bẹ́ẹ̀ ó wá ń lẹ́nu elébi ni náà máa yẹn sọ nínú interview ẹ̀ pé nígbà tí Wálé dé Nàìjíríà pé $100 ló bá dé Nàìjíríà $100 bó ló ti fẹ́ rówó Wálé jẹ́ pé ṣe ló ń commit crime kiri tó ń sá kiri ṣé ó nílé ni he said the most useless human being on earth is Oluwo of Iwo nígbà tó wà ní Canada bí báyìí wọ́n lọ compete pẹ̀lú Ọọ̀ni of Ifẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ that have a lot of people on his payroll do you know how many all the chiefs kí Ọọ̀ni tó jẹ ọba ó ra mọ́tò gbogbo chief tó wà ní Ifẹ̀ he has a lot of resorts all over Yoruba land he had a university he had a lot of things he have a lot of places in Lagos to employ that man must have employed nothing less than 5,000 to 10,000 people tó ń ṣiṣẹ́ London gbogbo àwọn tó wà ní palace taking care of all of them jẹ́ kí Wálé bọ́ síta kó wá fi Islam wẹ̀ kó wá fi sọ nǹkan tó fi ṣe síwò. Do you know how many things that Ọ̀jájá have done in Ilé-Ifẹ̀ alone? Kí Wálé bọ́ síta kó fi nǹkan tí Islam wẹ̀ tó fi ṣe sí kinní Wálé máa lọ sí north torí wọ́n ti fún lówó ní north wọ́n ní kó máa ba ìṣẹ̀dálẹ̀ Yorùbá jẹ́ torí pé owó tó ń fún àwọn Muslim wọ́n wá ní wọ́n wá ń ṣe ìrònú sí pé ó ń ba Muslim ìgbà tó ti ń sọ̀sọ́kùsọ kiri ṣe é sọ pé ó ń ba Muslim jẹ́ ìgbà yóò jẹ́ kí wọ́n máa bú Muslim ṣé Wálé ràn yín ni Wálé ò ràn yín náà tó ń rówó gbà nídìí ọ̀rọ̀ Muslim ni náà because you just paying his bills. Bí Muslim dàrú ọ̀la bó jẹ́ Christian ló tó ń fún lọ́wọ́ tó jump sí Christian nìyẹn ìgbà tó dé Ìwó ṣé kò ṣe ìṣẹ̀ṣe ni àbí kò ń jójó pàlóńgò orí burúkú kiri tó fi mú yín mọ́lẹ̀ bàtà Muslim bẹ́ẹ̀ sì sanwó fún torí pé ó dà pé ó wà nídìí Muslim ó já sí di Muslim bó tó dọ̀la bówó tó wà ń ṣẹ̀ṣe á tó já sí di ìṣẹ̀ṣe kí ló kàn Wálé no send anybody everybody will just have to rally around and make sure that Yoruba land yẹn ibi tí gbogbo wa ti wá nìyẹn we don't have any other place and ṣe Arab we are not Arab majority of you that say Yoruba is from Arab èlò lára yín ló lè lọ sí Arab kan fún ní citizenship any of Arab country how many of you wọ́n lè fún citizenship nobody
mo kàn jókòó àjọ dé màrí mo kàn jókòó sí rògbé ṣe mo kàn ń wo fídíò kan bí Wálé ṣe ń sọ̀rọ̀ jágbajàgba Olúwo rádaràda ẹ̀yin alára wo wọ́n kàn lọ fi olórí burúkú kan wèrè wọ́n lọ fi jọba lẹ́yìn lórí you guys were ẹ̀dẹ̀ inú yín dùn ó yẹ kẹ́ plan bẹ́ẹ̀ máa lé bọ̀bọ̀ ẹ̀ dànù kúrò mẹ́rin kẹ́ wáyàn tó wà responsible èèyàn gidi bọ́n fún Wálé ní owó ní ọ̀la ó lè kó àwọn Boko Haram wá láti north pé kán wá ṣe anything kán pa anybody níwò yẹn the only thing kò lówó náà is a poor boy very poor boy poor and wretched ni Wálé. You know, you guys, you have to be very mindful of how you treat your own people. Tori owo, just because of money, you just talk anyhow about your race, you talk anyhow about your people, just because you want to pay your bills. You only come and ṣiṣẹ́ ni. Ta ló rán yín ṣe kó máa ṣorí burúkú kiri nígbà tó wà bíbáyìí. Gbogbo ẹgbẹ́ ló ń ṣiṣẹ́ kiri náà, tẹ́bọ̀ ẹ̀dẹ́ lówó dání. He decided to be a very lazy young guy, very lazy idiot. Ni Wálé yẹn. Ó wá ń pàkà pẹ̀lú Ọ̀jájá, ó ti ẹ̀rọ position Ọọ̀ni yẹn lásán kó ti ẹ̀rọ. Ṣé ọ̀ pẹ̀lú Ọọ̀ni jọ wà ní the same category ni? If not for politics pé wọn tẹ kí máa try láti regulate religion Nigeria tó yẹ kí muslim wèrè kan kó máa bú odidi muslim ẹlẹ́yin muslim religion you are a religion ẹ máa bú odidi race ṣé religion ju race lọ ni it's not a Nigerian religion it's not a Yoruba religion you just go and bring it from somewhere and for a very long time ẹ̀dẹ̀ wá lọ́ọ̀dẹ̀ lórí orí àwọn èèyàn náà ní Yoruba land torí pé àwọn èèyàn dẹ̀ ti gbà ń sìn báyìí táṣìírí ẹ̀ ti tútù wọn dẹ̀ ti do things cannot continue to be like that for life anything fake ó máa wà visible lọ́jọ́ pé fake lélẹ̀ wọ́n dẹ̀ máa dànù ó máa embrace originality. Everybody know that your tradition is your tradition. There's no way you bring a foreign thing to your place. It will not fit in. It will always be a problem. What are they using the Islam to preach in Nigeria? You know, if you preach in Yoruba land, kí ni Islam ti ṣe? Wálé tó jẹ́ Muslimu, Islam, kí ló ti ṣe níwò? Ọ̀ni tó ń bú tó ló ń ṣe. Àìmọye a lè sọ so many things. A lot of things you can mention about Ọ̀ni of Ifẹ̀ tó ń ṣe sí Yoruba land. Ife, Eko everywhere. He has a resort almost everywhere. Akure everywhere. He's starting one in Ekiti very soon. You know, most of the time we are people here. Ayara we are low wabe ma yo were yen danu. Ke wayan Gidi ke fi joba ye ko ye disgrace yin kiri. But for that Wale, were ye we can share to ba dodo e. Come and challenge me that you are not a tout in Canada here. You are just a useless, lazy man here. You don't have any job. Daruko to ti ṣiṣẹ́ ní Canada. Darukobe, all along you are in Canada. Mention that place that you are what? You lazy idiot.